ẹ̀rín ọjọ́ kan náà. Last one àbí ẹlẹ́ẹ̀kẹfà lónìí nìkan tọ́ ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sà. kí ló ṣẹlẹ̀. mi dáàdì mi mọ̀ ni. ok fọ́tò dáàdì ẹ̀dá. nílé. mọ́mí ẹ̀ ń kọ́. ká ló wá jókòó ń tọ́tọ́ fẹ́ lọ ilé ọkọ. mọ́mí mi wọ́n fẹ́ wá wọn lọ èmi wá ní kán mọ̀ wá wọn pípa táwọn náà ti wá wá látijọ́ yìí pé kán fi wọ́n lẹ̀. kí ló dé tó wá ń wá wọn báyìí. bàtà ń bú mi pé kò dáa ni torí ọjọ́ iwájú. tọ́ ó lọ́jọ́ ẹ̀yìn ṣe rí abájọ tó fi rẹ́rìn wọlé mọ̀ bọ̀ náà tí ì ráàyè tiẹ̀. ọ̀rọ̀ aláàtẹ tòun tàtẹ ni òwú aláàtẹ tòun tàtẹ ni tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣàlàyé oníkálukú o létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ni òwú aláàtẹ tòun tàtẹ ni. Wàsíù Ìlọ̀rí àbí ọmọ Sùláìmọ̀nù ọmọ agboolé wo ni wọ́n. ọmọ Ẹ̀pẹ́ ni wọ́n. Wàsíù Ìlọ̀rí ọmọ Sùláìmọ̀nù ọmọ Ẹ̀pẹ́ aláwọ̀ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ Sàùtí Arẹwà àwọn èèyàn rẹ̀ rèé o à ń bọ̀dé àwọn èèyàn yín rèé o Ligali Mukaiba àwọn èèyàn yín rèé o Wàsíù Ìlọ̀rí Sùláìmọ̀nù ló kọ bàbá rẹ̀. 9 months náà ti gbé mi kúrò ń bẹ̀. wọ́n ní Tógò làwọn ti pàdé. oṣù Tógò iná pàdé kí ló kọ ìyá rẹ̀. Kàfáyá. iná pàdé Kàfáyá ọmọ ìlú òun ìyá rẹ̀. ọmọ Ìbàdàn ni wọ́n. ó pàdé Kàfáyá ọmọ Ìbàdàn ní Tógò ẹjọ́ Tógò ní ìsára yín ó padà doyún nígbà tí oyún ẹ̀ ń pé ọmọ oṣù mẹ́sàn-án ọdún mẹ́sàn-án. oṣù mẹ́sàn-án. nígbà tí ó bí ọmọ tán tó di ọmọ oṣù mẹ́sàn-án Kàfáyá ìyàwó rẹ̀ Kàfáyá tó fún lóyún ọgbọ́n ọmọ kúrò ń bẹ̀ sọ́padà Ìbàdàn ni. díẹ̀ tu gbogbo àwọn ìwà tán wù lọ́yẹ kan gbé mi kúrò wọ́n ní kán kúrò pé kán mọ́ nípa àwọn tán ń gbé òpa wọn wọ́n láwọn àgbàlagbà náà ń fẹ́ àwọn ìyá tó ń ti pa ọ̀nà fi ní kán kúrò. má sọ yìí o ọ ṣàgbé ọmọ kúrò lọ́dọ̀ yín tó ẹ dákun o ọmọjọ́ òní tíyàwó yín Kàfáyá gbé kúrò lọ́dọ̀ yín lọ́mọ oṣù mẹ́sàn-án ọ ń wá yín o ó ti lọ́kọ ó ti bímọ ṣùgbọ́n fẹ́ rí ìyá bàbá rẹ̀ kìí ṣe pé bí ń pa kìí ṣe pé à ń jẹ ṣùgbọ́n kò fẹ́ rí yín gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ni o. Wàsíù Ìlọ̀rí ọmọ Sùláìmọ̀nù ọmọ Ẹ̀pẹ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ o wọ́n lè ti jayé ní Tógò bí èmi náà ti rí fọ́tò yìí ẹ bá ń kílé. ẹgbẹ́ wá ságídùgbò ẹni wọ́n bá mọ̀ wọ́n o. màmá ẹ̀ka alẹ́ mà. mo fẹ́ ká ẹ wo eléyìí obìnrin tó wá bíi tó ń sunkún pòun ọ̀rọ̀ mọ́ ọ̀hún tí wọ́n rán wa létí pé àwa náà la gba ọmọ ọ̀hún fún òun tí ọkọ mi ìtọ́fẹ́ tó jókòó ń bì tí wọ́n jọ ń sọ̀rọ̀ ńjọ́ náà ṣe ẹ bá rántí tóbìnrin yẹn ń sàǹbara jẹ́ kó ń fọ ọmọ òun à Ọlọ́run ti bá wa ṣe àtirọ́mọ ó yá. sáàlọ̀ wẹ̀ fún kó bọ́ aṣọ ìkó aṣọ mi fún. ta ló bá wa rí. ẹ ṣeun o. Mami ọ̀rọ̀ yín ọlọ́run lọ pẹ́ tọ́ sí wa wá ṣe kò sọ̀rọ̀ ẹ bá kú rẹ̀ kò sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ìsìn jẹ́ ẹni tó ń gbé kiri rẹ̀ wá sọ́dọ̀ mi àjẹbẹ́ẹ̀dì mọ́ndé wọ́n máa lọ ọ̀sẹ̀ dáhùn ó jẹ́ bọ́ yóò tù wá lọ́sàn láti ìrọ̀lẹ́ mọ́ndé ló ti wà ní ẹni yóò wá jẹ búrẹ́dì láàárọ̀ àti bẹ́ẹ̀ yóò bó ṣe dé láàárọ̀ ó ní jẹ mọ́ndé pẹ̀lú búrẹ́dì
àwọn yàrá wá ní ọmọ tó ń sọ lórí àgbẹ̀dìbò láti inú ìtẹ̀ ìwọ yóò sọ pé wá ní. ṣé ti àti pé gbogbo nọ́mbà àti send message lórí Facebook àti ló kà sí de láwà. send message kódà mo tún send ẹ̀ mo post ẹ̀ lórí Facebook immediately ní just Sunday yẹn ni mo tún post ẹ̀ lórí Facebook to be in case kọ́mọ́ dàbí pé bẹ́yà mo tún ṣe lórí WhatsApp mi pé àbáyé oṣù in case ẹ bá bá rọmọ báyìí. gbogbo nọ́mbà tí wọ́n gẹ̀ẹ́tì fún wa pé àtàlẹ̀ wà ló ń wọ́ díẹ̀ làwọn àdìgbò bóyá ó nìyí tí mo post lórí Facebook pé wọ́n bá bá rọmọ ilé tí ya rẹ̀ náà ni mẹ́rin lọ́wọ́ àwọn nǹkan kò lè dàbí. àtàlẹ̀ wà ló ń wọ́ díẹ̀ làwọn àdìgbò bóyá ó nìyí tí mo post lórí Facebook pé wọ́n bá bá rọmọ ilé tí ya rẹ̀ náà ni mẹ́rin lọ́wọ́ àwọn nǹkan kò lè dàbí rédíò everywhere no ilé. yà wá ẹ káalẹ́ mà. yes ma. kí ni ó gbé yín dórí ètò yìí mà. ó tó gbé mi dórí ètò yìí ni pé ní 2016 lọ́kọ mi kú fún cancer of the lungs so ìgbà tó dẹ̀ kú ọmọ 6 ni mo bí fún so ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó ti kúrò níbẹ̀ ti pẹ́ ó ní òun fẹ́ lọ máa ṣe contract ní bóyá kí n fọ́ orúkọ bo iṣẹ́ yẹn láṣìírí ó kúrò níbẹ̀ ó kọ ọdún kan kó sanwó mọ́tò tán ló kúrò níbẹ̀ pàtó dẹ̀ jáde kò sí change kankan ó wá lọ lóun fẹ́ máa ṣe contract ó wá dáṣẹ́ coupon lẹ̀ coupon tó dẹ̀ dálẹ̀ àwọn ọmọ 6 ti wà nílẹ̀ mo kékeré mo pariwo lọ sílùú wọn màmá ẹ̀ wá bàbá ẹ̀ wá wọ́n bá mi bá sọ̀rọ̀ gbọ́n gbà tó dẹ̀ ń ṣe coupon yẹn kò rí òun kò kí ń rówó oúnjẹ filẹ̀ bùkátà àwọn ọmọ yẹn mi nìkan mo wá gbé títí àwọn ọmọ fi jágbájáàmbù ṣe gbogbo ẹ̀ èmi náà wá ta ọjà later mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní World Printing Corporation mo tún pẹ̀lú owó iṣẹ́ gbogbo nǹkan tí mo ṣàṣìṣà mo ṣàtọ́jú àwọn ọmọ yẹn nígbà tí mo tọ́jú wọn táwọn ọmọ wa dàgbà tán torí bí mo ṣe wà yẹn sì mo ti ọdún yìí máa 77 so bàbá àgbà tí àwọn wọn kú 2016 mo wá lọ gbaṣẹ́ kan sí ọmọ ọ̀dọ̀ ní bàbá kan tí ọwọ́ kan apá kan ń dùn mo lọ gbaṣẹ́ lọ́dọ̀ ẹ̀ mo bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ so bẹ́ẹ̀ mo ti ń gba owó bíi 12,000 every 15,000 títí ọdún mẹ́ta mo lè ṣe ṣiṣẹ́ yẹn tí lọ́dún mẹ́ta second to the last one mi ó wá ó ní òun á kó àwọn ọmọ sọ́dọ̀ mi for 1.5 years ó ní kí n jẹ́ káwọn ọmọ yẹn wà lọ́dọ̀ mi pé òun fẹ́ wá owó tó máa fi gba ilé gbọ́dọ̀ bọ́ ìkan lòun gbé pé òun ọkọ òun ti jà ó ní torí tóun bá ti rí ilé tán àgbogbo wa ń bọ̀ lẹ́kọ̀ọ́ so ó ní kí n bá prepare gbogbo táyìn yẹn ó dẹ̀ ń gba gbogbo torí bàbá yẹn ní gbọ́dọ̀ fọwọ́ kan owó tí mo ní committee of friends gbogbo owó tán fún mi gbogbo fún ọkọ mi 50,000 àti owó iṣẹ́ tí mo ṣe pọ́dún mẹ́ta yẹn bọ́mọ ìṣe ń gbà díẹ̀ nìyẹn tó fi gba owó ku 15 ó ní kí n ro oúnjẹ dání mo ra gbogbo oúnjẹ bíi 50,000 ó gba owó ku 15,500 sínú àkáǹtì mi ó kọ́kọ́ gba 20,000 àwọn ṣọ́ọ̀ṣì wa mọ̀ sí ṣọ́ọ̀ṣì èkó yẹn mọ̀ sí pásítọ̀ èkó yẹn wá sọ pé ó ṣojú pé ìgbà yẹn ó ṣe mistake ìtẹ̀fẹ́ nìkan ni wọ́n jà lórí nǹkan kan so later nígbà tí mo wá débẹ̀ ó wá ní tí n bá ti dé èkó ó ní bọ́ọ̀ kan tí òun fẹ́ lọ́wọ́ ó ní kí n bá òun lé dànù ó ní kò kí n jẹ́ kóun ríbi rí ọkọ̀ gidi láti gbà tí ọkọ̀ òun ti fi hùn lẹ̀ so bọ́ọ̀ yẹn bó ṣe wá délé bó ṣe wá 2 weeks tí mo dé kò lóòótọ́ wá pàtó dẹ̀ mo wá wọ̀n ẹ̀ pé má wá sí bíbá yìí mọ́ so bóyá yẹn mo fi ṣe bọ́ọ̀ yẹn mi ò mọ ọmọ mi wá travel ǹjọ́ kan ó lọ sí travel ó lọ fún wedding ó lọ́jọ́ 3 ní Àkúrẹ́ so bó ṣe lọ gbàgbà tó lọ ni bọ́ọ̀ yẹn wá ríbi act ó ní mo ní kò jẹ́ káwọn ọmọ wọlé láti sòwò mo ní gbogbo wọn wà ń ta ẹ̀fọn jẹ wọn ó nítorí pé mo pé ní kí ló dé tí mo lọ pé ọmọ mi kí ló dé tí mo gbé fóònù bó ṣe wá sínú ilé nìyẹn èmi tí ẹ̀ ṣe fẹ́ lọ́tọ̀ ni ó gbá mi lójú ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ eyín méjì ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà ní mú mi ẹnu mi wá ga báyìí inú mi dẹ̀dùn ọjọ́ kejì gangan ni àwọn ọkọ ọmọ yín boyfriend lásán ni tailor ló ń ṣe àwọn ṣọ́ọ̀ṣì wá ṣọ́ọ̀ṣì tí mo lọ lẹ́kọ̀ọ́ wá tọmọ mi mú wọ̀ inú bí pásọ yẹn torí jọ́ kejì wọn gbọ́rọ̀ yẹn wọn kàn ní káwọn wá ṣe evangelism àmọ́ kí ló ṣe yín lẹ́nu àmọ́ oníkan báyìí ló ṣẹlẹ̀ pásọ wa wá dìde ó lóun máa ṣe kéèsì yẹn ó lóun ò ní gbà pàtó ọmọ mi dé látàkùrẹ́ ìwọ ní kí lèmi lọ tọ́ sí tí wọ́n ló ní kí n lébọ̀ yìí ń jọ́sí kò wá mọ́ tẹ́lẹ̀ ó kàn déédéé wá ó kẹ́rù wá ó wọlé ó sọ̀rọ̀ ó ní àmọ́ tí ń wẹ̀ jẹ́ kí n padà sí Ìbàdàn fún mi lówó mi gbogbo owó tó ti gbà. sóun ló yọ eyín báyìí. eyín méjì lọ́wọ́ rẹ̀ méjì eléyìí ti yọ tán tó ó mú tó nígbà tó wá nà mí jọ yẹn ẹ̀ẹ̀mẹ́ta ló fọ́ mi ní ojú yẹn ló gbá mi lójú imú yìí ń dùn mí
yẹ pé dè ní o sì ń dùn mí ìgbà tí wọ́n dẹ̀ pọn àwọn ará àdúgbò pásọ̀ àwọn èèyàn lọ tírìtì mi ṣá so later bọ́yẹn wá lọ fọ́ọ̀sì ẹrù ó kó wá sínú ilé ó wá tún bá wa gbé mo ní what is all this wọn náà ló ní ilé bọ́yẹn ló ti ní mi sínú látìgbà yẹn ó nà mí jọ ẹ̀ sọ ní bẹ́ẹ̀ mi ò bá tọ́ kò ní fọwọ́ kàn mí ó ní kí pásọ̀ ní sùúrù ó ní torí pé ìwọ ló rẹ́ǹtì ilé ìwọ ló gbalé so nǹkan tó bá sọ ni máa ṣe pásítọ̀ wa ní o lè ṣe bẹ́yẹn wọ́n ní ó dáa fún màmá lówó kó máa lọ ó wá lóun ò tí ì lówó ó ní nàìjíríà gan jẹ́ owó pò máa sanwó yẹn gbogbo owó tó jàjẹ́ mi pẹ̀lú gbogbo owó tí mo fi ṣiṣẹ́ ọdún mẹ́ta 350,000 ó wà lọ́wọ́ ẹ̀ so gbà tí ó dẹ̀ fún mi díẹ̀. àwọn ọmọ yìí tó kù wá ń kọ́. mo pè wọ́n ó ti poison báyìí wọn mo pè wọ́n kì í gbé kọ́ọ̀lù mi ó ní mọ̀ ní lọ́wọ́ èmi lájẹ́ mo ní gbà tí ó kọ́ ọmọ tì mí fọwọ́ 1.5 years ní ìlàjẹ́ ńgbà yẹn so gbà tó wáyé. lájẹ́ kẹ́ ẹ pa owó dáadáa kó tó dàgbà. mo ní àtàlàáfíà adẹ̀jọ́ kó wá sẹ́kọ̀ọ́ ni so ó wá di bọ́yẹn ṣáà fọ́ọ̀sì gbogbo ẹrù wá sínú ilé ń gbé lọ́dọ̀ ẹ̀ nítorí òun náà ti gbé lọ́dọ̀ òun rí so bí bọ́yẹn ṣe wá bó ṣe tún wọ́n jọ jà wọ́n máa nara wọn náà ni tó bó ṣe wọ́n jọ jà ìjọ Sunday ni àǹtí ṣọ́ọ̀ṣì dé ǹjẹ́ kí n lọ ọmọ ìwà pè mí pé ó tún ti nara wọn o ǹjẹ́ kí n lọ mú kúrò ńgbà tí mi rẹ́ nìkan kan bá mi separate wọn ibẹ̀ ló tún ti wound mi ló kàn ọwọ́ yìí àwọn ará àdúgbò ló lọ ra ṣe kínní sí ìfúnmitọ́ mi lọ sí hospital then àyà ó ti gbá mi gbogbo ẹ̀ ló ń dùn mí. tọ́gbẹ́ pé wọ́n ní kí lọ ya kínní ní uch mi ìrì owó kankan lọ́wọ́ January 1 mo ṣáà ti kó dé wọ́n àwọn inúwà bíṣọ̀ọ̀ṣì wọ́n á sanwó olé èrú fún mi síbàdàn pé kí n padà síbàdàn pé kí n má gbé ọ̀dọ̀ wọn rárá torí bóyá ti wà nílé lọ́dún. kí ni yẹn ó ti kàn yín lọ́wọ́. ó kàn mí lọ́wọ́ òní tó dẹ̀ láti kí ní dàbí sí yẹn. egun yẹn ti kán. so ngbà tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ mo pe àwọn tó jẹ́ mẹ́mbà family wọn kí n kúrò lẹ́kọ̀ọ́ náà ni wọ́n láti ṣẹ̀ṣẹ̀ gbégbá bára mú tọrọ owó kí àwọn èèyàn tó dáwó jọ fún mi kí n tó rówó kó ẹrù mi wá síbàdàn pàtí mo dẹ̀ ti dé láti January 1 tí mo ti wọlé yìí ò béèrè mi pásítọ̀ gan tó pè mí ó ní ṣé bíẹ́mi sí ó béèrè mi mo ní kò béèrè mi o wọ́n ní ó yẹ kó ti refund lára owó yẹn fún mi ó mo ṣe wà ebi ń pa mí mi ò rówó jẹun àpẹẹlẹpẹ àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan àti ọ̀rẹ́ tó bá mi gbalé síbí náà fìdí mi kò sí nǹkan kan lọ́wọ́ mi. àmọ́ ẹ mú ìwé yẹn wá sórúkọ àwọn ọmọ yín nìyẹn. orúkọ wọn nìyẹn àti nọ́mbà wọn so mo àtìgbà mo rẹ̀ ti dánìkan gbé bùkátà yẹn tí ò ṣe é gbé. ẹ jẹ́ àṣẹ báyìí ọlọ́run mọ̀ ní jáfa abẹ́ jóná o. ó sì mi ò dájú ẹjọ́ ṣàánú mi. ró mọ́sọ̀mọ́ wa lọ́ta wa o. àmì o mi ìṣẹ̀wọ̀n o kò sí nǹkan tí mo ṣe o. ó ti sọ yín da aláàbò ara ó yọ yín lẹ́yìn ó tún kan yín lọ́wọ́. àyà ló ń dùn mí. ìgbà àyà náà tún dùn yín x-ray wọ́n lè wá yẹ x-ray. ìrówó tí mo lè fi yà ojú jẹ́ ń pa mí nílé kò sí àtijẹ àti mu kò sí ọ̀nà àbáyọ àwọn ọ̀rẹ́ ti help ó ti súnmọ́. àmọ̀ sí nǹkan o who is in charge of this matter? ṣé ẹ ti pe àwọn ọmọ yìí. àti pé wọn. kí náà sọ. ọmọ tó sọ pé wà lẹ́kọ̀ọ́ yẹn sọ pé òun ò ní pé torí peace of mind lòun ò ṣe fẹ́ ní kankan bá wọn ṣe pọ̀ mọ́ ilé ìlàsbọ̀ wọn sọ pé òun ò níyà. ó ti poison mind wọn kò sí tó ń gbé kọlù mi then ìkan wà ní London tó jẹ́ second one àti trace ètí títí wọn jẹ́ kí n rí nọ́mbẹ̀. ọmọ yín dẹ̀ ni. tó University Ìbàdàn bí ló ti jáde. ọmọ yín dẹ̀ ni. ọmọ mi ni second born mi. ó dẹ̀ wà London. ó wà ní London Manchester City ló wà. kí lorúkọ ẹ̀. Oyèyínká Akíntayọ̀. Oyèyínká Akíntayọ̀ ó wà ní Manchester ní UK. Oyèyínká Akíntayọ̀ ẹ̀yin èèyàn bá ń yẹ̀ wò ó wà lórí kíní tá a ti mọ́ ríra wa. Oyèyínká Akíntayọ̀ tó wà ní Manchester ní UK. Màmá kí ni sọ́ọ̀nì mu àwọn ọmọ yín sákítayọ̀ náà gbọ́n. mi ì mórúkọ kọ wọn. sọ́bìnrin gbogbo wọn ni. obìnrin 5 ọkùnrin kan péré mo ní. sọ́kùnrin náà ló wà ní London. second born mi obìnrin 5 second born mi obìnrin ló wà ní UK ló wà ní Manchester. ayọ̀ kí ni jẹ́ ẹ̀ mọ́. Akíntayọ̀ ayọ̀ Akíntayọ̀. ayọ̀ Akíntayọ̀ tó ìyẹn ṣe pè mí ní ìjẹta. ó máa ń ṣe dáadáa. ó fẹ́ wá kò ṣe dáadáa ó ní òun fẹ́ wá ó lóun ò wá wò mí but ó ní nǹkan ti change pé òun sọ́ọ̀rì pé òun ò ní nǹkan kan lọ́wọ́ ń sìn pé ìyàwó gan ti lọ ọmọ ti lọ pé kò sí nǹkan kan. ó sọ òun ò lè help. tó ń kí ni. ọkọ ẹ̀ tó kọ́kọ́ fẹ́ tó bímọ 4 fún ó ti kú wọ́n tó ti fẹ́kọ̀ mí tó bímọ 3 tó bí bèjì tó ń tó bí bèjì ní Sùúrùlérè. ìwọ Ọlọ́run Dọ́lápọ̀. ó wà ní Poli Road bí
ní Ṣàngó Ìbàdàn. Dọ́lápọ̀ Ọ̀yádìran. Dọ́lápọ̀ Ọ̀yádìran. Dọ́lápọ̀ Ọ̀yádìran ògbẹ́ni ọba àmọ́ Dọ́lápọ̀ Ọ̀yádìran o ó ń gbé Poly Road nìbàdàn bí Ṣàngó Yẹ́misí. Yẹ́misí tèkó tó lé mi òun ló ń lé yín. kó ẹrù mi sínú òjò wọn àti bọ́ọ̀yẹn tó jọ nà mí ni wọ́n kó ẹrù mi sínú òjò àwọn ará àdúgbò ló bá mi ṣe. Yẹ́misí kí ni. Yẹ́misí Akíntayọ̀ náà ló jẹ́ but ibi tó ti ń ṣiṣẹ́. Simisọ́lá. Oríta challenge nìyẹn ń gbé. ibi tí Yẹ́misí yẹn ti ṣe ọ́ndà woman kan ni bóyá mo lè sọ lórí mídíà mi mọ́. Yẹ́misí yẹn àbí so olóńà yín. òun ló nà mí àtọkọ ẹ̀. Under ṣé mo lè sọ. ẹ sọ. APC vice chairman ó ti mú nọ́mbà woman ẹ̀ kúrò lórí fóònù mi. APC vice chairman Lagos State. òní PA. Lagos State bá. ní new road ní Èkó new road lẹ́kọ̀ọ́ etí ọ̀sà local government. Okay. vice chairman Adéọlá báyà má dárúkọ ọmọ ẹ̀. ẹ dákọ ẹ. Adéọlá Adétòrò òní PA ẹ̀. Yẹ́misí yẹn ni PA Adéọlá Adétòrò. So òní vice APC ó tún wọlé fún second chance. ẹ tó bá mẹ́rin tí ń jẹ́ Adéọlá Adétòrò. ẹ bá mẹ́rin tí ń jẹ́ Adéọlá Adétòrò ní Lagos State wọ́n ní wọ́n dìbò wọ́n wọlé lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. àwọn iṣẹ́ èèyàn búkú o ṣùgbọ́n ọmọ kan ń ṣiṣẹ́ lábẹ́ wọn tí wọ́n ń pè ní PA wọn Yẹ́misí. ìyá rẹ̀ ní ó ti nà ìyá rẹ̀ pa o. Adéọlá Adétòrò ìyá Yẹ́misí tí ń ṣe PA yín rèé o. ó mọ̀ pé mò ń gbọ́dọ̀ ẹ̀. ṣé ẹ ti rí bó ó ti nà ìyá ń yà pa o. Adéọlá Adétòrò ẹ̀ṣẹ́ ẹni bí ṣùgbọ́n ẹni bí ní ọmọ ẹṣẹ́ yín wo ẹ lè bá wa pé ọ̀rọ̀ lè tò látọ̀dọ̀ yín torí tẹ̀yìn bá nà ìyá yín pa ni ẹ̀ ní dépò tẹ́ dé nínú ayé. wọ́n á fún mi owó díẹ̀ lára owó mi kó jẹ́ kí n lọ fi. màmá ní tí ọba tiẹ̀ lè tọ́jú àwọn mọ́ fún mi lówó mi. àwọn fà lọ́lọ́ lọ ṣùgbọ́n owó tó gbà lọ́wọ́ màmá kó dówó wọn padà ẹ màmá àwòtọ́ làwọn tó pe àwọn ọmọ yín gbogbo wọn lèmi náà tún pè máa tó tún gbogbo wọn pè ọmọ ìlú wo ni yín. ọmọ Èkìtì ìyìn Èkìtì ni mí. ọmọ ìlú wo lọkọ yín tẹ ẹ bá wọn mọ ẹkọ. ilẹ̀ Yorùbá náà jọ ni yín. Yorùbá ni wọn. Ondo state làwọn Èkìtì state lẹ́yìn. bẹ́ẹ̀ni. èmi wò pé Yorùbá kí ni ìyá èèyàn lè ṣe ooo téèyàn lè ṣe báyìí fún kí ni ẹlẹ́kùn lọ́dún. 77 years. 77 kí ni ìyá èèyàn lè ṣe téèyàn ṣe báyìí mi ò rí tí ìyá èèyàn lè ṣe tó lè dìsáàfù ìtẹ̀ ṣe. sífì máa mú alphabet ó mọ̀ sí gbogbo nǹkan tí mo sọ yìí ó mọ̀ sí tẹ́ bá rí wọn wá sọ gbogbo everything tó fún yín sífì máa mú nọ́mbà wọn wà lọ́wọ́ mi but mi wọ̀n bóyá mo lè pè wọ́n sífì máa mú olóni oníṣídìí ó sífì máa fún ọ́ alphabet. kí ni ìyá èèyàn lè ṣe o. alphabet ó mọ̀ sí gbogbo ó ti wá ó mọ everything lórí ọ̀rọ̀ yìí. mama ẹ̀ẹ́dẹ́ kọsẹ̀ ń bì kankan bóyá lára ìyá yín. mi kọsẹ̀ lára ọkọ yín kọ́. mi àjà. èmi wò pọ́rọ̀ yìí rí bákan because mo wò pé kí ni ìyá lè ṣe ìyá. tí ìlú òyìnbó yìí fẹ́ràn mi ṣùgbọ́n àrí bí pera. wọ́n blọọkì ẹ̀ wọn ò jẹ́ kẹ́ ẹ rí jẹ́. mi ò rí pé rárá rí. èèyàn dáadáa ní tìlú òyìnbó yẹn. àwọn ọmọ títí ó fi jáde yunifásitì máa ń gbọ́bẹ̀ gbẹ́ lọ fún mi. ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ bí gbogbo àwọn tẹ̀ ń sọ yìí lóòótọ́. mo bí wọn. màmá ńgbà tí wọ́n ń struggle nǹkan nínú ayé ẹ ṣe yá ṣé wọ́n rí yín bí ìyá lásìkò téèyàn nídìí yá. gbogbo nǹkan tí mo ní ni mo fi tẹ́ wọn lọ́rùn. wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ mo tẹ́ wọn lọ́rùn. mo wo tẹ́lẹ̀ mo wo. bàbá wọn kò for 11 years lẹ́yìn tó ti fi ṣe tó kúrò ní water superintendent ó ti fi ṣẹ́ sílẹ̀ tí ò ṣiṣẹ́ kíní coupon tó ń ṣe àkùkì ń rówó ń bẹ̀ kò jẹ́ rí èmi ni mo ń sponsor everything tó kù. mélòó lọ́kàn lọ́wọ́ nu wọn tí ò lọ́wọ́ tí ò dá. kò sí kankan Ọlọ́run dá gbogbo. wọ́n tẹ̀sí mistake kọ́wọ́ wọn bọ́ná nígbà tẹ̀ ń tọ́jú wọn. gbogbo Ọlọ́run dá pé ibùn tó máa fẹ́ bímọ báyìí máa lọ dókò sí ṣọ́ọ̀ṣì for 7 days. kọ́wọ́ kẹ̀kẹ́ bọ́ná. mélòó lẹ kọ́wọ́ mojú ẹ̀ tó dolójú kan nínú wọn tí ò lójú. kò sí omi wọn tí mo ṣe. bóyá ẹ̀rín rè kan létí nu ẹ wá ṣẹ́gi méjì ẹ̀ kò sí. kò sí o. kí ni wọ́n tún lè ṣe o kí ni ẹ lè ṣe o ẹ̀ẹ́dẹ̀ pọ̀ mọ́ kankan nù wọn lórí. ní 27 or 28 gan ni gbogbo ọmọ tí mo ní mi pọ̀ mọ́ kankan jẹ rí mi ò ń ṣàjẹ́
rìdíìmù mò ń lọ. náà kì í ṣe pàjẹ́ àti pé bóyá kẹ́ ẹ máa bá ṣeré o kórí ẹ̀fọ́ ra wọn lórí kórí orí wọn bó. ìgbà tó wá kọ́ mo tì mí gan fún wa náà. ẹ̀dẹ̀ wo gbogbo àwọn ọmọ yìí. gbogbo wọn ni mo wòye pátápátá. kí ni ìyá yẹn lè ṣe o ìbéèrè tí mò ń béèrè o èmi ọmọ àbí ẹ̀yin lẹ kúnlẹ̀ bí wọn. èmi mo kúnlẹ̀ bí wọn. wọ́n kì í pé wọ́n máa ń gbẹ̀bí gbogbo wọn. ìgbà tí dáàdi wọn tó kú gan wọn àfi bẹ́ẹ̀ ń dá sí wa so ló jẹ́ kí n lọ gbaṣẹ́ tí mo. bó o lẹ ṣe tírèènì wọn. bẹ́ẹ̀mi bá ń gbé sókè bàbá wọn á ní kí n fi wọ́n lẹ̀ náà fi di pé wọ́n ṣe torí kí n tó sọ wọ́n ti sọ 10. so bàbá máa ní àfi sílẹ̀ èmi nìkan ní Friday wọ́n nìkan ní Friday yìí olóró ṣé àwọn ẹ̀ ṣé wọ́n nìkan ló wà ládùúgbò wọ́n ní ó yẹ ká kọ̀ rẹ́ ti wọn. bó o lẹ ṣe fẹsẹ̀ wọn lé ojú ọ̀nà Ọlọ́run rí. mo fẹsẹ̀ wọn lé ojú ọ̀nà Ọlọ́run. torí Bíbélì ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí. èmi máa ń gbé wọn lọ ṣọ́ọ̀ṣì. ẹ máa ń gbé wọn lọ ṣọ́ọ̀ṣì. bàbá wọn ò ní lọ àmàkà newspaper létà tó kù díẹ̀ kan tó wá síkì yẹn wọ́n ṣe à ń bá mi ní rìdíìmù náà rìdíìmù kan fẹ́ gbòkú yẹ lọ́wọ́ mi wọ́n fẹ́ gbà. wáyé pé mo rí ibi gẹ́ẹ̀tì ọmọ mi ni tó wà ní lọ́dọ̀ yẹn. màmá sá. ẹ rà láàánú. àmì Jésù àmì. ẹ rà láàánú. àmì o. ẹ rà láàánú. àmì. owó ilé mi ti ń lọ báyìí báwo máa ṣe sàn mí ṣé ṣọ́ọ̀ṣì máa tún pè so gbogbo yẹn náà mo rò pọ̀. I may not be able to give you mama's number on here for her safety. ẹ bá ti pè mí màá reach màmá ẹ fún wa nọ́mbà tí wọ́n lè pè sí. o mú ìwọ sì gbé nọ́mbà excuse me náà. nọ́mbà ìwo ni ṣé n tó ń fa drip sílá lọ́wọ́ ọ̀kàrìlá. a ní bóyá àgádágodo ní bọ́ọ̀ yẹn lò fún owó náà ló ní bẹ́ẹ̀ etí ọ̀là àgádágodo fún kọ́ ṣé padlock ló lò fún àyòkù ni. nọ́mbà tí ẹ lè pè wá sí ní fẹ́ràn màmá yìí lọ́wọ́ abẹ́ ṣe 08060074224 08060074224 lẹ́ẹ̀kan sí 08060074224 tẹ́ bá ti pe nọ́mbà yẹn àwa ò líǹkì màmá mọ́ yín gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún wọn 08060074224 kí ni àwa bímọ sí pé ọba jèrè ọkọ yóò lè jèrè ọmọ ṣebí torí ọjọ́ alẹ́ ni. mo ń gbọ́ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni torí ọjọ́ alẹ́ ni àmọ́ ẹ fọkànbalẹ̀ ẹ̀ ní ráre kú. àmín Jésù. ẹ̀ ní ráre kú. àmín. ẹ dìde. ẹ dìde. kọ́kọ́rọ́ alátẹ tẹ́ni owó alátẹ tòun tàtẹ ni tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣàlàyé oníkálukú o létí ní tiẹ̀ lára. gbogbo tó bá ń ṣe yí o.